nísẹ́yìn ìmáàmù ní bàbá ọba o ìsọ̀lú mi o ọba ní àdọ̀bálẹ̀ fóun ká bọ́ síwájú ká dọ̀bálẹ̀ àwọn akábíyèsí ẹ má bínú sọ̀yájú sí yín fi ṣègbéraga fi sàbùkún yín àwọn tó ti lọ sáájú yín náà mọ̀ páwẹ̀ ìdọ̀bálẹ̀ ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sí ni sallallahu alaihi wasallam àfẹ́ mú fún wa lọ́wọ́ ara wa tá bá bínú agbára ẹnìkan káwà nù lóye o tá bá bínú kódà ọba àlú agbára rẹ̀ ọ̀káwà ṣùgbọ́n a sì ń ṣe sùúrù náà ní gẹ́gẹ́ pé o nílò nífẹ́ kí lò Islam àtọ̀run rìn wá ní mo ní sẹ́yìn Islam ẹ́sà àtọ̀run rìn wá Islam ò sì kẹ́yìn dé ní sẹ́yìn àwọn bàbá wọ ìyàsọ́rọ̀ oyè ni ẹ wo gbogbo àdúgbò tí Islam wà gbogbo àdúgbò tí Islam wà òkè ọlá òkè ọjà ìjẹmbà àárín gbogbo ìlú ni wọ́n wà wọn ò sí lẹ́yìn ìlú wọ́n ló jẹ́ pé ibi tí Islam wà ló wà láàrin ìlú pé ibi tí Islam ò sí tí ó tó nǹkan mẹ́ ló wà lójú ìlú táwọn sọ pé àwọn tó wà láàrin ìlú yẹn àlejò báwo lèyàn ṣe fà àlejò sí àárín gbogbo ìlú àlejò